tí a ti ń gbé ẹ̀wò nínú ìwé òwe orí 18 ẹni tí ó ń gbé bí kọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Yìí ni ọ̀sẹ̀ ìkeje tí a ti ń gbé ẹ̀kọ́ yìí yẹ̀wò. A fẹ́ wo gbígbádùn Ọlọ́run gẹ́gẹ́ bí ibi ààbò àti ibi ìṣádi. Gbogbo ayé lónìí ohun tí wọ́n wá kí ni ààbò, ohun tí wọ́n wá kí ni ibi ìṣádi. Bí ẹ bá ti rí ibì kan tó jọ ààbò, kì bá jẹ́ ààbò èké, ayé ò bá síbẹ̀ ni. Ìdí yẹn tí ẹ̀sìn fi pípapọ̀ káàkiri ayé lónìí yìí. Àwọn tí ò tiẹ̀ ṣẹ̀sìn kan gan náà, wọ́n ní kankan tí ó dúró fún wọn, tí wọ́n faratì, tí wọ́n gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí ààbò. Ṣùgbọ́n ààbò àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run ó jẹ́ nínú orúkọ Olúwa. Bí a bá tí ìdọ́mọ Ọlọ́run, a lè mọ ìdí ààbò yìí, a sì lè mọ̀ sí ààbò yìí. Àwa ń pè wá lónìí pé kí a wá sínú ààbò náà. Ọlọ́run tí ó ṣe gbáratì, Ọlọ́run tó ṣe gbẹ́kẹ̀lé ni. Tí gbogbo ayé bá wá mọ̀, sẹ́yìn pé kò sógun kò sọ́tẹ̀ mọ́ nìyẹn. Torí tó bá jẹ́ bí ààbò tèmi, tó jẹ́ bí ààbò tìrẹ, tó jẹ́ bí ààbò tẹ́ládùúgbò wa, àwọn ọmọ ìyá ọmọ bá wa àti ará ilé wa àti ará ìlú wa, ààbò tó péye yóò wà nínú ìlú, yóò wà nínú ẹbí, yóò wà ládùúgbò, yóò wà nínú ẹgbẹ́, yóò wà ní orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé. Ìtàwọn gbogbo ojúmọ́ dàsà ogun, lùlù ogun, dáná ogun, kó ohun èlò ogun jọ, gbogbo rẹ̀ parẹ́ nìyẹn. Ṣùgbọ́n torí àwọn kan tí ogun yìí jàǹfààní fún, wọn ò lè fẹ́rù nǹkan yìí. Ìdí náà tí wọ́n fi lè kórìíra orúkọ Olúwa. Àwa tí a bá jẹ́ mẹ̀kúnnù, tí a ò lágbára bí wọn, àfi ká forúkọ Olúwa ṣe ààbò wa. Gẹ́gẹ́ bí ìgbà níyànjú tí a mú wá ní ọ̀sẹ̀ keje tòní. A fẹ́ ka ìwé orin Dáfídì orí Psalm 91 láti ẹsẹ̀ kìíní níbẹ̀. Psalm 91 à partir de verset 1. Ó ní ẹni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ń bẹ, ibi ìkọ̀kọ̀ òkùnkùn ń bẹ. Ọ̀nà méjì tó wà lẹ́nu ayé nìyẹn o. Ẹni tí ò bá fẹ́ fi kí wọ́n fi òun dájọ́, kí wọ́n fi òun gbá bọ́ọ̀lù, kí wọ́n fi òun tayín, kí ọ̀rọ̀ òun di ó wáyé lásán, ó wáyé kò nípa, yóò fi ibi ìkọ̀kọ̀ kan ṣe ààbò. Ṣùgbọ́n ibi ìkọ̀kọ̀ òkùnkùn yìí, ehun gbà wá níyànjú kí á dábàá rẹ̀ àbí ká dásà rẹ̀. Torí ààbò rẹ̀ nígbà tí àjàgà rẹ̀ bá dé, ẹni tó lè rú òṣì, ààbò Kristi òun náà lájàgà, ṣùgbọ́n tiẹ̀ rọrùn. So mo pè wá sínú orúkọ Olúwa lónìí gẹ́gẹ́ bí ààbò. Ká fi orúkọ rẹ̀ ṣe ààbò. Lónìí tó ń gbé bí kọ̀kọ̀ ọ̀gá ògo, kì í ṣe bí kọ̀kọ̀ òkùnkùn ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ò fún Ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Àwọn àǹfààní àti ìbùkún tó ń bẹ nínú orúkọ rẹ̀ ni o. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò mi lójú ìjàmbá, lójú ewu, lójú àtakò, lójú attack tara tẹ̀mí. Èmi lè sọ, ìwọ́n sì wí pé Ọlọ́run ni ààbò àti odi mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ronú pé láti gbẹ́kẹ̀lé Olúwa tó lágbára ni. Ogun tá ń gbẹ́kẹ̀lé yẹn, bẹ́ẹ̀ náà láforúkọ orúkọ wa sínú àyìn tí ó gbá lógbògùn lọ́wọ́ gan tí ó wà ní gbẹ́kẹ̀lé ní ogun yẹn kò ní ṣiṣẹ́ fún. Ẹni tí ó gbóògùn lọ́wọ́, ìgbẹ́kẹ̀lé tó sinmi sí nínú yẹn, òun ni agbára ogun, òun ni agbára gbogbo tó lápẹ̀ lágbára lónìí yìí. So bẹ́ẹ̀ náà ni ìgbẹ́kẹ̀lé wa nínú orúkọ Olúwa. Bó ti yọ Dáníẹ́lì tó kó àwọn Hébérù mẹ́ta yọ, àwọn Hébérù mẹ́rin nínú iná, bẹ́ẹ̀ náà ni ń bẹ àwọn Hébérù mẹ́ta tí ẹnikẹ́ni tó bá ẹnikẹ́ni pàdé nínú iná. Òun náà ni Ọlọ́run kan náà lónìí yìí. So Dáníẹ́lì nínú kìnìún, àwọn ọ̀rẹ́ Dáníẹ́lì mẹ́ta nínú iná ìléru, bẹ́ẹ̀ náà ló tún wà tó fi dòní yìí. Ó pẹ̀lú kọ̀ọ̀kan wá sínú ààbò yìí tí ṣe orúkọ Olúwa. Nítòótọ́ òun gbà nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò sì fi ìyẹ́ rẹ̀ bọ̀ ọ́. Sípò níbẹ̀ ní ilẹ̀ Góṣẹ́nì Íjíbítì ni. Nígbà tí àjàkálẹ̀ àrùn búburú bẹ́ gbogbo orílẹ̀-èdè yẹn, ọwọ́ táwọn ọmọ Ọlọ́run wà níbi ààbò lórí fi wọn fún Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Yóò fi ìyẹ́ rẹ̀ bọ̀ ọ́, ìyẹ́ àpá rẹ̀ ni ó sì gbẹ́kẹ̀lé òótọ́ rẹ̀ níṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ á mọ àwọn nǹkan yìí lórí, ṣùgbọ́n kò lè ṣẹ́ o lórí kọ̀ǹdíṣàn tí àbámọ̀ kọ̀ǹdíṣàn tó rọ̀ mọ́. Kí ni kọ̀ǹdíṣàn tó wá rọ̀ mọ́ láti jẹ́ pé orúkọ Olúwa jẹ́ ààbò fún wa? Bí jẹ́ orúkọ Olúwa àti ààbò rẹ̀, ó ní ká máa gbénu rẹ̀.
ó ní ìwé Jọ́ọ̀nù orí mẹ́ẹ̀ẹ́dógún ló sọ fún wa. Ìwé Jọ́ọ̀nù orí mẹ́ẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkíní, gbígbénú Kristi. Àgbà tó ní orin wa kan, ó ní gbígbé inú Kristi lérè ẹ̀mí sí sọ wá di mímọ́ kìí. Gbígbénú Kristi lérè. So gbígbénú rẹ̀ ó nìkan ní Psalm 91 ló lè ṣe fún wa o. Gbígbénú rẹ̀ la fi lè fi bẹ́ẹ̀lì sọrí. Àmì máa fẹ́ sùn lórí àlàkálà ó gbé bẹ́ẹ̀lì sórí. Gbígbénú Kristi ẹni bí a bá ń ka bẹ́ẹ̀lì ló fi lè lérè o. Gbígbénú Kristi ń lọ sí ṣọ́ọ̀ṣì, ilé dáwó, dídàdà mẹ́wàá, dídọ́rẹ, gbígbìn, kíkọ́lé Ọlọ́run, ìlọlẹ̀ mímọ́ ló fi lè lérè o. Bí àbá gbogbo ẹni tó ń wàásù kọ́ ló ń gbénú rẹ o. Gbogbo ẹni tí ń kọ́rọ̀ Ọlọ́run kọ́ ló ń gbénú rẹ o. Gbogbo ẹni tó ń gbọ́rọ̀ Ọlọ́run kọ́ ló ń gbénú rẹ o. Gbogbo ẹni tí ń porúkọ Olúwa kọ́ ló ń gbénú rẹ o. Gbígbénú rẹ̀ Bíbélì ṣàlàyé fún wa ní Jọ́ọ̀nù orí mẹ́ẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkíní. Ó ní èmi sì ní àjàrà tòótọ́, bàbá mi ní olùṣọ́gbà. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun á mú kúrò. Gbogbo ẹ̀ka tí ó bá sì so èso, òun á wẹ̀ ẹ́ mọ́ kó lè so sí i. Ẹ̀yin mọ́ nísinsìnyí torí ọ̀rọ̀ tí mo sọ fún yín. Ẹ máa gbé inú mi, mi sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀, bí kò sí pé bá wá ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sí bá ń gbé inú mi. Èmi ní àjàrà, yín sì ní olùṣọ́gbà. Ẹ̀ka tí ó bá ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun yóò so èso lọ́pọ̀lọpọ̀. Nítorí yíyan ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè so nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ń porúkọ Olúwa lónìí ògbọ́n ògbé. Gbígbénú rẹ̀ ni pé à ń pa òfin rẹ̀ mọ́, à mú nǹkan míì mọ́, à ń sá fún ẹ̀ṣẹ̀, à ń fara wa mọ́ lójoojúmọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú àdúrà, nínú ẹ̀jẹ̀ Jésù lójoojúmọ́. Gbígbénú rẹ̀ ni a lè pa gbénú rẹ̀ lẹ́nu tí ò sí ìṣe nínú rẹ̀. Àmọ́ yunifásitì lónìí ẹ máa gbọ́n tí mò ń sọ o, ìbẹ́ mọ́ ò ṣe mi. Ẹni tó ń gbénú rẹ̀ àti ṣe àtọ̀rọ̀ rẹ̀ ó match, yóò sọgbà. So ẹni tí ò gbénú rẹ̀ ó lè sọ nǹkan míì lónìí kó tún ṣe nǹkan míì lọ́la. Ẹni tí ò gbénú rẹ̀ ó lè jẹ́ ọmọ Ọlọ́run ní ilé iṣẹ́, tó bá padà sílé kọ́mọ̀jọ́ ọmọ Ọlọ́run, àkọ́jọ́ ọmọ Ọlọ́run nílé tó padà sílé iṣẹ́, ilé ìwé, lọ́jà, àbótírẹ̀ tráfù kó ń bí jẹ́ ti mọ̀ kọ́mọ̀ sí nǹkan míì. So a lè gbénú Ọlọ́run ní ṣíṣe bẹ́ẹ̀. Ààbò tó péye, gbígbádùn ààbò yìí ó dá lórí gbígbé nínú rẹ̀. Gbígbé nínú rẹ̀. Tá a bá ń gbé nínú Kristi, tí Kristi ń gbé nínú Ọlọ́run, bẹ́ẹ̀ lẹ rò pé ààbò yóò ṣe lágbára tó. Kristi ń bẹ nínú Ọlọ́run, àwa tá a gba Jésù gbà ń gbé nínú Kristi, wo ààbò yẹn bó ti lágbára tó. Ṣùgbọ́n ìbéèrè pé ẹni tó bá já ọgbà ejò bù sán. Jíjá ọgbà, kíkó tàṣà àgẹ̀rẹ̀ kó nínú Ọlọ́run, ó ní ejò tí ń bu àwọn èèyàn sán lónìí yìí. Ejò àìsàn, ejò ikú, àdánù, ìjàmbá, ewu, àtoríṣiríṣi àwọn nǹkan làásìgbò tí a lè ronú nípa rẹ̀. Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Bí a ti mú kẹrẹkẹrẹ lọ sí òpin ọdún, ààbò Kristi kò ní fàyà lórí ayé wa. Ààbò rẹ̀ ó dájú lórúkọ la Jésù Kristi Olúwa wa. Òun wòlíì kejì Nàìjíríà náà lẹ́ ń gbọ́. Tí a bá láǹfààní láti pè wá, àwọn àdírẹ́sì wa náà lẹ́ rí lójú ìkànnì yẹn. God bless you. Tá a fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. You are blessed. Amen.